ẹ kú dédé àkókò yìí o ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Aláràyè ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ o lórí fídíò kan tó lu orí ìtàkùn ayélujára èyí tó ṣàfihàn bí afurasí kábíyèsí kan ti ń ṣépè ńláńlá tí ó sì tún fìyà jẹ ọkùnrin kan tí wọ́n ń pè ní olóyè ọ̀gbẹ́ni Abraham Areola. Bàbá náà tí a gbọ́ pé ó jẹ́ ẹni ọdún 73 ni ó ti sọ fún akọ̀ròyìn pé olórí ilẹ̀ ti orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Ògúnjọbí ni afurasí kábíyèsí táwọn èèyàn ń gbọ́ ohùn rẹ̀ nínú fídíò kan tó lu orí ayélujára pa o. Olóyè Areola ti wá sọ fáwọn akọ̀ròyìn pé kábíyèsí ti ń dúnkookò mọ́ òun láti ṣekú pa òun. Nígbà tí ó ń bá oníròyìn sọ̀rọ̀ nínú àtẹ̀jíṣẹ́ orí fóònù rẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá sọ pé iléeṣẹ́ ọlọ́pàá Ògùn ti rí fídíò táwọn èèyàn ń sọ nípa rẹ̀ náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣàlàyé pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí fídíò ọ̀hún ṣe àfihàn rẹ̀ lórí ìtàkùn ayélujára o. Arábìnrin Òdútọ́lá sọ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò tú iṣu dé ìsàlẹ̀ kòkò lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láì fi igbá kan bọ ìkan nínú o. Lópin ọ̀sẹ̀ tó kọjá ni fídíò kan ṣàdédé gba orí ayélujára pé èyí tó ṣe àfihàn bàbá kan tó wà lórí ìkúnlẹ̀ nínú fídíò náà. Nínú fídíò yìí ni ọkùnrin tí wọ́n ń pè ní kábíyèsí ti sọ pé bàbá tó wà lórí ìkúnlẹ̀ náà wà lára àwọn tí ó ń dìtẹ̀ mọ́ òun o. Kábíyèsí náà sọ pé ibi ni bàbá náà fi san oore tí òun ṣe fún àtàwọn olóyè rẹ̀ míì náà. Bí bàbá yìí ti ń sọ pé òun kò dìtẹ̀ mọ́ kábíyèsí yìí ni orí adé náà sọ pé òun ṣetán láti rán bàbá yìí lẹ́wọ̀n o. Orí adé náà tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun lòun ni ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà o. Torí náà òun ní agbára láti rán bàbá yìí lẹ́wọ̀n. Níṣe ni kábíyèsí náà ń ṣépè ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ pé bàbá kò ní jèrè ọmọ rẹ̀ bẹ́ẹ̀ kò sì tún ní jèrè aya rẹ̀ torí ó dìtẹ̀ mọ́ òun. Bẹ́ẹ̀ bí ẹnìkan ṣe ń gbá bàbá yìí létí ní sọ wípé ara òun kò yá o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Orúkọ tèmi ni Abbas Afọláṣadé. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Aláràyè ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Aláràyè 24 bàbá gbogbo.